sóyè fún ọ. Ìjọba ló sọlé máa ń ẹ̀yẹ ló ti dàgbà. Ẹgbẹ́ mọ̀ ṣẹ́ ìwé làbàdàbà àti tẹ́lẹ̀ experience. Orí tó bá lọ ní iṣẹ́ kan, wà á lè lọ mú 10 years 15 years experience wa ó fẹ́ ẹ̀dọ́ ètò fi ń ṣiṣẹ́. Ìyẹn ti tó náà kúrò. Ìjọba yẹn yóò pàṣẹ wọn dáadáa. Báàmí dákàgbà àkàndó. Ẹ̀rọ mi yóò pé mo pe lóòótọ́ aládùúgbò my president ní Nàìjíríà. Gbogbo àwọn tó ti jápa sókè òkun lágbàgbà àgbàgbà wọn tó wálé. Gbogbo wọn máa padà lágbàgbà àgbàgbà lókè ẹni gbogbo wa ní. Àyàfi òye àgbàgbà. Torí tí Nàìjíríà bá da lágbàgbà pàṣẹ. Gbogbo ẹ̀jẹ̀ ìfẹ́ wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àwálé. Olúmọ̀ṣẹ́ lágbè. Èyí tẹ́ ká sílẹ̀ yìí, ìyá jẹ́ fúnlẹ̀. Èyí àwọn kí gbogbo àwọn tó nílò. Wọ́n rí ìjọba Tinubu, ìjọba tuntun tó gbé níbẹ̀. Gbogbo àwọn ọ̀ṣọ́ba sẹ́ńtì, ọ̀nà ẹ̀wù, èyí tẹ́ ìdìbò fún wa ṣe gbogbo gọ́ọ̀mẹ́ntì. Pátápátá APC, èyí tẹ́ ìdìbò fún wa ṣe Ògúnlé Lágbàgà ní àlàáfíà mú APC gbogbo wa. APC ti gbogbo wa. APC àjọyọ̀ wa. Pé bọ́ọ̀dọ̀ máa ń jẹ́ torí òfin kẹ́kẹ́ ìjà ìṣòro àjọyọ̀ náà. Àwọn ṣe wọ́n kò bá gbé ìsìnkà tó tó ìjọba wa. Ìyálẹ́jẹ́kí sitting honorable House of Assembly Labour Pay Olúmọ̀ tó ń jẹ́ lókùnrin. Dúpẹ́ torí àgbárí àmúgbà. Torí ẹ̀ka dúpẹ́ ọmọdé, àgbà, ọkùnrin, obìnrin, arúgbó, onídá, Yorùbá, Hausa, Ìgbò, Ṣẹ̀kírì, Amáàdúpẹ́, àgbárí àmúgbà. Orílẹ̀-èdè òkúrò ni torí àmúgbà ọ̀rọ̀ àmúgbà. Ìṣẹ́lá. Orílẹ̀-èdè òkúrò ni. Àgbàlagbé gbogbo rẹ̀ lórí àárín. Ọmọ mi kọ́ ní ìlú ẹ̀rọ. Wọ́n ti bẹ̀rẹ̀ sí gbẹ́gbẹ́ sáyé òṣìṣẹ́. Ọmọ mi kọ́ ní ìlú ẹ̀rọ. Wọ́n ṣe mọ́ tako ní mo ṣe rẹ̀ gbàrà àjùmọ̀ dáadáa. Ọmọ mi kọ́ ní ìlú ẹ̀rọ. Wọ́n ṣe mọ́ bá sí ilé àwọn àgbàlagbà ìyá gbogbo tí wà ó. Ọmọ mi kọ́ ní ìlú ẹ̀rọ. Ọ̀rọ̀ sí akẹ́rẹ́ ìyàwó ẹ̀. Ìyá àdúgbò ìgbà tí ṣòfì ọ̀rẹ́ tó mọ́ lábẹ́jọ́. Ìyá àdúgbò ìgbà tó ń dà ẹ̀rọ ìgbàlá. Wọ́n ní kí ọmọ mi tún gbá àtàkà ìrora.